Mo ṣèbà akọ́dá ayé, bẹ́ẹ̀ náà ni mo ṣèbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn àgbà bọ̀ wọ́n ní àdáṣe ní hunmọ́, ìbà ò gbọ́dọ̀ hun ọmọ ènìyàn. Mo ṣèbà yín, ẹ jẹ́ ó tú mi ṣe o. Lórí ètò yín, ètò wa, àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Apá kẹsàn-án la wà yìí, tí ń ṣe episode 9. Ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ ètò tòní, mo fi àsìkò yìí mo fi ń kí kábíyèsí aláṣẹ òòṣà àgbáyé tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn lónìí ní ìlú Gbẹ̀rẹ̀fù ní agbègbè Badagry nípínlẹ̀ Èkó. Kábíyèsí bàbá, bí ẹ ṣe ṣe ti ọdún yìí, ẹ ṣe tọdún tó ń bọ̀ nínú owó, nínú ọlá, nínú iyì, nínú ìyẹ́, nínú ẹ̀yẹ. Òkìkí yín á máa pọ̀ sí, ọlá yín á sì máa rí wájú. Kábíyèsí aláṣẹ òòṣà àgbáyé, happy birthday to you. Lónìí, níbo là ń lọ gan lónìí? Ibi tí à ń lọ lónìí, òun ni nípa ẹgbẹ́ aláṣọ Òṣùn. Ẹgbẹ́ aláṣọ Òṣùn. Gẹ́gẹ́ bí mo ti ṣe ní àlàyé fún wa ní lára àwọn ẹ́písòdù prógrámù yìí tí a ti ṣe sẹ́yìn, mo jẹ́ kó di mímọ̀ fún wa wípé oríṣiríṣi ni ẹgbẹ́ tó wà. Ọ̀pọ̀lọpọ̀ ìlú dẹ̀ ni ẹgbẹ́ wà. Ní ìlú kọ̀ọ̀kan, ẹgbẹ́ tí à ń ṣe ní ìlú kọ̀ọ̀kan ó yàtọ̀ síra, tàbí kí n wí pé orúkọ tí ẹgbẹ́ dé ìlú kọ̀ọ̀kan ń jẹ́ ó yàtọ̀ síra wọn. Ní nípínlẹ̀ Ògùn,
àti ní àwọn agbègbè kọ̀ọ̀kan nípínlẹ̀ Èkó, ẹgbẹ́ alárágbó tí ń ṣe ẹgbẹ́ inú igbó tí à ń pè ní ará igbó, òun ni ẹgbẹ́ tí wọ́n sábà ń ṣe ní ìpínlẹ̀ Ògùn àti ní ọ̀pọ̀ agbègbè ní ìpínlẹ̀ Èkó. Tí a bá wá ní pé kí a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́ nípínlẹ̀ Ògùn, nínú gbogbo ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, ìpínlẹ̀ Ògùn wọn ò fi ọwọ́ yẹpẹrẹ mú aráagbó tí ń ṣe ẹgbẹ́. Àti ọmọdé àtàgbà, ọkùnrin obìnrin nípínlẹ̀ Ògùn, wọn ò fi aráagbó ṣeré rárá o. Kódà ká ní pé ká máa fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní àmì ẹ̀yẹ tí ń ṣe award nípa àwọn tí wọ́n gbé ẹgbẹ́ lárugẹ jù, ìpínlẹ̀ Ògùn ló yẹ kó gbégbá orí òkè. Kò sí ibikíbi tẹ́ bá dé ní ìpínlẹ̀ Ògùn tẹ́ ò ní bá aráagbó pàdé. Mo wá ń fi ọlá yìí mo fi ń kí gbogbo ẹ̀yin ti Ìlóbí, pàápàá bàbá òòṣà nílùú Ìlóbí. Mo ń kí gbogbo yín wípé ẹ kú bí ojú ọjọ́ ṣe rí o. A dẹ̀ kú ìmúra ọdún ẹgbẹ́ àgbáyé tó ń bọ̀ lọ́nà, àjọ péjú ṣe pẹ̀lú àṣẹ Elédùmarè. Nípínlẹ̀ Ọ̀yọ́, tàbí ká ní kí kúkú sọ wípé ààrẹ Bọ́bagúnwà Almoruf Yekini, ẹni ṣé ìpínlẹ̀ Ògùn nìkan ni ẹgbẹ́ wà ní? Rárá o, mi ò wí bẹ́ẹ̀. Kò sí ìpínlẹ̀ tí ẹgbẹ́ ò sí, ṣùgbọ́n mo ń gbìyànjú láti gbóríyìn fún àwọn ìpínlẹ̀ Ògùn. Kí wá ṣẹgbẹ́ nìkan o, gbogbo òòṣà pátápátá nípínlẹ̀ Ògùn ni wọ́n ń gbé lárugẹ. Ṣùgbọ́n ohun tí mò ń wí ni pé ẹgbẹ́ tí ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ògùn, òun ni aráagbó. Ẹgbẹ́ inú igbó tá à ń pè ní aráagbó. A sì ń bọ̀, ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ẹgbẹ́ aráagbó yìí. Ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ọ̀rọ̀ aráagbó yìí, ṣùgbọ́n ẹgbẹ́ tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ògùn, òun ni ẹgbẹ́ aráagbó. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí, wípé ẹ káàbọ̀ sí orí ètò. Ojú tẹ́ fi ń wò mí, ojú ọ̀hún ò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí ọ̀hún ò ní di. A ò wá ní rí ìjà ẹgbẹ́ tọmọtọmọ tọkọtaya wa. Bí mo ṣe wí, a rí bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ Elédùmarè. Ohun tí mò ń sọ ni wípé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti wí ti ìpínlẹ̀ Ògùn wípé aráagbó, ẹgbẹ́ inú igbó tí ń ṣe aráagbó ni àwọn ìpínlẹ̀ Ògùn, ni ẹgbẹ́ ń jẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá ní ìlú Olúyọ̀lé Ìbàdàn, Elérìkò ni ẹgbẹ́ tí Ìbàdàn ń ṣe. Elérìkò, ẹgbẹ́ Elérìkò, òun ni Ìbàdàn ń ṣe. Àtọmọdé àtàgbà Ìbàdàn, ọkùnrin àtobìnrin Ìbàdàn, wọn kì í fi ẹgbẹ́ Elérìkò, wọn kì í fi ṣeré rárá. Níṣe ni wọ́n máa ń gbé Elérìkò gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Mo gbóríyìn púpọ̀ fún ìlú Olúyọ̀lé Ìbàdàn tí a nípa ẹgbẹ́ Elérìkò.
bí Ìbàdàn ṣe ń ṣe Léríkò bẹ́ẹ̀ náà ni wọn ò fi Ìyálóde ṣeré. Ìyálóde yìí òun ni gbogbo ẹgbẹ́ tí ìlú Ìbàdàn àti agbègbè Ìbàdàn tí wọ́n máa ń sábà ń ṣe gan-an. Elérìkò ni ẹgbẹ́ ń jẹ́ ní ìlú Ìbàdàn. Ó ń bọ̀. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ lẹgbẹ́ ń jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n bí ẹgbẹ́ ṣe ń jẹ́ ẹgbẹ́, a sì tún máa jẹ́ Ìyálóde ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá ní ìlú Òṣogbo Òròkì. Ìyálóde ni ẹgbẹ́ ń jẹ́ ní ìlú Òṣogbo. Ẹ ṣeun púpọ̀ púpọ̀ ààrẹ Bọ́ba Gúnwà Al-Muruf. Mo dúpẹ́ o, mo dúpẹ́, ẹ ṣé. Ní ìlú Òṣogbo, Ìyálóde ni ẹgbẹ́ ń jẹ́ ní ìlú Òṣogbo. Ṣùgbọ́n ní àpapọ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ ni ẹgbẹ́ ń jẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Ní ìpínlẹ̀ Èkìtì, ẹgbẹ́ aláṣọ àlà ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ń ṣe. Ní agbègbè kan ní ìpínlẹ̀ Èkìtì, ẹgbẹ́ náà ni ẹgbẹ́ ń jẹ́ ní àwọn ibẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ààrẹ Al-Muruf mò ń bọ̀ wá sí ìlú Ikú Bàbá Yèyé, Aláàfin ti ìlú Ọ̀yọ́, mò ń bọ̀ lórí ìlú Aláàfin Ọ̀yọ́ gangan ní ètò òní ń lọ. Ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ jẹ́ kó di mímọ̀ fún gbogbo àgbáyé wípé lóòótọ́ lẹgbẹ́ wà, kì í wá ṣe ní ìpínlẹ̀ kan ṣoṣo ni a ti ń ṣe ẹgbẹ́. Ẹ ṣé, mo sì ń bọ̀ wá sí ìlú Ọ̀yọ́, Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà, kábíyèsí o, Ikú Bàbá Yèyé. Ní ọ̀pọ̀ ìlú ní Èkìtì, àwọn kan a máa ṣe ẹgbẹ́ aláṣọ àlà. Mo fi àsìkò yìí kí ọba àlà àgbáyé Bàrí Òrìṣàdáhùn ní ìlú Òmùwò Òkè wípé bàbá àgbà yín á dalẹ̀ o, gbogbo ìpínlẹ̀ Èkìtì ò ní bàjẹ́ lórí yín. Mo sì tún fi àsìkò yìí kí Atáyéṣe, ààrẹ Atáyéṣe ní ìlú Adó Èkìtì. Bẹ́ẹ̀ náà ni mo sì tún fi àsìkò yìí kí Ìyánífà ti gbogbo ìpínlẹ̀ Èkìtì pátápátá, ọbabìnrin Ẹ̀là. Mo kí yín wípé ìpínlẹ̀ Èkìtì ò ní dàrú mọ́ yín lórí. Gbogbo àwọn tí mo dárúkọ yìí pátápátá wọn ò fi ẹgbẹ́ ṣeré. Bẹ́ẹ̀ náà ni nípínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ tí a ti gbé bí ọba àṣà àgbáyé, ẹgbẹ́ náà ni ẹgbẹ́ ń jẹ́. Ṣùgbọ́n ní ìlú Àkókó ọmọ nílẹ̀ Obì, ọmọ arówó ṣoge, tí ń ṣe ìlú ààrẹ Gani Adams, tí ń ṣe ààrẹ ọ̀nà kakanfò, ààrẹ bí ọba ìlú bòmíràn.
ààrẹ tó ju ọ̀pọ̀ ọba lọ. Bàbá, lórí àlééfà tí ẹ wà yìí, àwọn ọ̀pọ̀ á máa sọ wípé ìjókòó Ààrẹ Ọ̀nà Kakanfò pé ìjókòó tí kì í pẹ́ ni, ṣùgbọ́n ní àkókò tí ọmọ bíbí ìlú Àkókó tó dé orí ipò yìí, wàá wá dògbó, wàá pẹ́, wàá dògbó, wàá pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ipò náà. ò ní wá ṣẹ́kù Ààrẹ Gani Adams, wàá gbó, wàá celebrate 50 years, wàá celebrate 100 years lórí ìjókòó Ààrẹ Ọ̀nà Kakanfò. Gẹ́gẹ́ bí mo ṣe ń wí, ní ìlú Àkókó, ẹgbẹ́ náà ni ẹgbẹ́ ń jẹ́, ṣùgbọ́n wọ́n máa ń sábà ń pe ẹgbẹ́ ní Ìṣẹ̀rẹ̀kú ní ìlú Àkókó. Ìṣẹ̀rẹ̀kú yìí, èyí fi hàn wípé ọmọ tí a bá ń bí tó ń padà tá a bá ń bí tí í ṣe léèrè ọmọ. Òun ni a ṣe ní igbó Ìṣẹ̀rẹ̀kú ní ìlú Òkè-Ọ̀kà Àkókó tí ń ṣe ìlú ọba àṣà àgbáyé. Bẹ́ẹ̀ náà ni ní ìpínlẹ̀ Ẹdó, Malòkun, òun ni ẹgbẹ́ ń jẹ́ ní ìpínlẹ̀ Ẹdó, Malòkun. Ní ìpínlẹ̀ Kogi ní ìlú Èbìrà, Òzóyè-Ọ̀pá, òun ni àwọn náà ń pe ẹgbẹ́. Ṣé ẹ wá rí ẹ̀yin èèyàn mi wípé kò sí ìpínlẹ̀ tí wọn ti dá ẹgbẹ́ mọ̀. Ní ilẹ̀ Ìgbò lọ́hùn-ún, wọ́n máa ń sábà ń pè wọ́n ní àbíkú tàbí ọ̀gbáǹje, ṣùgbọ́n ní orílẹ̀-èdè Bẹ̀nẹ̀, àbíkú ni wọ́n ń pe ẹgbẹ́. Babaláwo Awólọ́lá, ó kí yín káàbọ̀ sí orí ètò yìí. Ẹ ṣeun púpọ̀ púpọ̀, Ààrẹ Bọ́ba Gúnwà, ẹ ṣé. Ṣùgbọ́n nílùú Aláọ̀fin, nílùú Ikú Bàbá Yèyé, nílùú Ọba Lámídì Àtàndá Adéyẹmí, kábíyèsí o. Ọmọ ikú tí ikú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tí àrùn kan ò gbọ́dọ̀ ṣe láéláé. Ọba Lámídì Adéyẹmí, Ọ̀rànyàn, Ṣàngó Aláàfin Ọ̀yọ́. Ṣé rí kinní kan ni mo fẹ́ kí gbogbo wa mọ̀ pátápátá. Ẹni tí ò bá mọ Ọba Lámídì Adéyẹmí, ọjọ́ tí ẹ bá ti ní àǹfààní láti rí kábíyèsí Ọba Lámídì Adéyẹmí, ẹ wojú kábíyèsí Ọba Lámídì Adéyẹmí, bóyá lẹ lè fi wo ojú Ikú Bàbá Yèyé fún ìṣẹ́jú méjì péré kómi ó tó máa jáde lójú yín, nítorí ẹkùn òun ni bàbá. Bí ẹ bá wojú Ọba Lámídì Adéyẹmí, bí pé ń wojú ẹkùn ni o, nítorí iná lójú bàbá. Ẹ jọ̀ọ́, ta ni jẹ́ gbéná wojú ẹkùn? Kò sí. Mo ṣe kábíyèsí fún ikú Bàbá Yèyé. Nílùú Ọ̀yọ́ Aláàfin, ẹgbẹ́ Aláṣọ Osùn, òun ni ẹgbẹ́ ń jẹ́. Ẹgbẹ́ Aláṣọ Osùn. Àwọn kan ti ń ṣẹgbẹ́ Aláṣọ Àlà,
ṣùgbọ́n ẹgbẹ́ aláṣọ ọsàn ni ẹgbẹ́ jẹ́ ní ìlú Ọ̀yọ́ Aláàfin. Mò ń bọ̀. Ẹṣẹ́ ààrẹ bọ́ba gún wá, kò sí baba ńlá ẹni tó gbéná wojú ọba Lámídì Adéyẹmí. Èmi a máa pè wọ́n ní ẹkùn nítorí pé ojú ọba Lámídì Adéyẹmí iná lójú ni o. Kí la tilẹ̀ ń wí? Ṣebí Ṣàngó Olúkòso, ṣebí iná lójú iná lẹ́nu ni. Ọba Lámídì Adéyẹmí òun gangan ni Ṣàngó ti òde òní. Kí ni mò ń wí? Kí ni mò ń sọ? Nílùú Ọ̀yọ́ Aláàfin, ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun òun ni ẹgbẹ́ ń jẹ́. Ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun yìí, kí ló fà á tí ẹgbẹ́ fi ń jẹ́ ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun ní ìlú Ọ̀yọ́? Ẹ ó gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nínú ọ̀sẹ̀ yìí. Ètò ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun yìí kì í ṣètò tí mo máa fi òní nìkan ṣe. Ọjọ́ mẹ́ta ni màá fi ṣètò yìí nínú ọ̀sẹ̀ yìí. Ní àkókò tí a bá fẹ́ ṣọdún ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun ní ìlú Ọ̀yọ́, àtọmọdé àtàgbà, onílé àti àlejò ni wọ́n máa jáde síta láti ṣe ọdún yìí. Ní gbogbo ọdún tí wọ́n ṣe ní ìlú Ọ̀yọ́, tí ṣe ọdún àṣà ìbílẹ̀ wa, kò sí ọdún tí kò ṣe pàtàkì. Ṣùgbọ́n kábíyèsí ikú bàbá yèyé kò fi ọdún ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun kò fi ṣeré rárá. Tí wọ́n bá jó dé inú ààfin bàbá, ikú bàbá yèyé máa jáde síta tá a jó ijó ẹgbẹ́ ni. Ṣùgbọ́n kó tó di pé tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ọdún aláṣọ Ọ̀ṣun ní ìlú Ọ̀yọ́, ọjọ́ àkọ́kọ́ ní dédé agogo 3 ọ̀sán, aago 2 sí aago 3, èyí tí àwọn àgbà ń pè ní ọ̀sán ganríganrí, òun ni wọ́n máa ń gbé ẹbọ àìkú. Ẹbọ àìkú yìí wọ́n á gbé lọ sí odò àìkú. Ẹni tí ó bá gbé ẹbọ yìí, òun ló máa ń sábà jẹ́ olórí ẹgbẹ́ ní ìlú Ọ̀yọ́. Obìnrin sì ni ó gbọ́dọ̀ gbé ẹbọ yìí. Tí wọ́n bá gbé ẹbọ yìí, gbogbo ikú tó yẹ kó pa ọmọdé, tó yẹ kó pa àgbà, tó yẹ kó pa eléèrè, tó yẹ kó pa obìnrin àtọkùnrin, gbogbo àìsàn tó yẹ kó ṣe onílé àti àlejò nínú ọdún náà, òun ni wọ́n máa ń gbé ẹbọ rẹ̀. Ẹbọ yìí wọ́n sì ní láti gbé la ìlú já tí wọ́n bá wá ń gbé ẹbọ yìí lọ. Àtọmọdé àti àgbà, tọkùnrin àtobìnrin, oníkálukú lá bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà. Oníkálukú á bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà. Wọ́n á sì bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà wípé ikú ọdún yìí, àìsàn ọdún yìí, ìbànújẹ́ ọdún yìí tó yẹ kó ṣe mí, ọkọ, ìyàwó àtàwọn ọmọ mi kó máa bá ẹbọ yìí lọ. Àlàáfíà, ìbùkún, owó, òun ni mo fẹ́ nínú ọdún yìí. Ṣùgbọ́n arábìnrin tó wá ń gbé ẹbọ yìí,
ṣe wá rí pé arábìnrin yìí ó ti wà nínú agbára. Kò wá sí ohunkóhun tí a bá sọ ní àkókò tí wọ́n bá ń gbé ẹbọ yìí lọ tí kì í rí bẹ́ẹ̀ o. ṣe wá rí pé àṣà ìlú Ọ̀yọ́ Aláàfin àṣà tó lágbára ni. Bí wọ́n sì ti ń ṣe àṣà yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, wọn ò yọ kankan kúrò nínú rẹ̀ di òní. Ká tilẹ̀ kúkú wá dúpẹ́ fún kábíyèsí ọba Lámídì Adéyẹmí Ọ̀rànyàn Ṣàngó Aláàfin wípé ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé bàbá yìí túbọ̀ bá wa gbé àṣà yìí lárugẹ. Lẹ́yìn tí wọ́n bá gbé ẹbọ yìí dé odò àìkú, tí ẹ bá wo orí profile mi, ẹ máa rí àwọn àwòrán kan tí mo fi sórí profile mi lórí Facebook. Ẹ máa rí àwọn àwòrán yìí wípé kábíyèsí ọba Lámídì Adéyẹmí, ẹ máa rí bó ṣe kójó nínú ọdún ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun. Ẹ sì máa rí arábìnrin tí ó ru ẹbọ àìkú yìí. Ẹ wá rí odò tí ṣe odò àìkú tí wọ́n gbé ẹbọ yìí lọ. Tí wọ́n bá ti gbé ẹbọ yìí dé odò àìkú pẹ̀lú gbogbo àwọn àgbààgbà ẹlẹ́gbẹ́ ọmọ, eléré ọmọ, tí wọ́n á kó gbogbo àdúrà yìí tí wọ́n á ṣe, wọ́n á pe ẹgbẹ́ ọ̀run, wọ́n á bá ẹgbẹ́ ọ̀run sọ̀rọ̀ níbẹ̀. Ọjọ́ méjì ni wọ́n máa ń sábà fi ṣe ọdún yìí. Ọjọ́ àkọ́kọ́ lẹ̀bọ àìkú, wọ́n á wá ṣe àìsùn ẹgbẹ́ mọ́jú. Ọjọ́ kejì ó di ní àòfin ikú bàbá yèyé. Àtọjọ́ àkọ́kọ́ àtọjọ́ ẹlẹ́ẹ̀kejì aṣọ Ọ̀ṣun ni wọ́n máa ń sábà fi ṣe ọdún. Ẹ gbọ́, aṣọ wo ló ń jẹ́ aṣọ Ọ̀ṣun? Àwọn kan a máa pè ní aṣọ òdòdó. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíràn a máa pè ní aṣọ pupa. Èyí aṣọ tí wọ́n pa aró pupa sí, tí wọ́n kùn lóṣùn. Ó tún yàtọ̀ sí aṣọ Ṣàngó, ṣùgbọ́n ó fara pẹ́ra wọn. Aṣọ yìí ni wọ́n máa ń sábà fi ṣe ọdún yìí. Àwọn ẹlòmíràn wọn a sì tún máa kun osùn sára ní àkókò ọdún yìí. Mo wá fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n jẹ́ ààrẹ àṣà òrìṣà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, nílùú Ọ̀yọ́ Aláàfin. Mo fi àsìkò yìí mo fi ń kí bàbá mi, ọ̀gá mi, bàbá lórìṣà, ààrẹ ìṣẹ̀ṣe àgbáyé Omíkúnmi Ẹgbẹ́ládé pé wọ́n kó àbọ̀ sí orí ètò ìwádìí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Èmèrè. Bàbá, ìlú Ìbàdàn ò ní dàrú ní àsìkò tí ẹ gbọ́ ẹ̀tọ́ àwọn bàbá tí wọ́n kọ́ wa níṣẹ́ nù. Àwọn bàbá tí wọ́n dúró tì wá, tí wọ́n tì wá lẹ́yìn, òun ni ààrẹ ìṣẹ̀ṣe Omíkúnmi Ẹgbẹ́ládé. Bàbá yìí wọ́n ti gbìyànjú púpọ̀ nípa bí ẹ̀sìn àbáláyé bá ṣe di gbígbòòrò sí gbogbo àgbáyé. Ọdún ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun ní ìlú Ọ̀yọ́ Aláàfin, Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà, òun ni à ń sọ̀rọ̀ lé lórí. Lẹ́yìn yìí, kábíyèsí ààrẹ
kún mi, ẹ ṣeun púpọ̀ mo dúpẹ́ bàbá mi. Ayé ò ní já yín kúrò lẹ́yìn wa, ayé ò sì sì nípa àwa náà fún yín, ẹ gbó ẹ tọ́. Ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun ní ìlú Ọ̀yọ́ Aláàfin, ọdún yìí kì í ṣe ọdún kékeré, ọdún tí gbogbo àgbáyé máa ń parapọ̀ ṣe ni. Lẹ́yìn tí wọ́n bá ti wọ aṣọ Ọ̀ṣun tí ń ṣe aṣọ òdòdó, òun ni wọ́n máa fi gbẹ́bọ àìkú yìí lọ sí inú odò. Lẹ́yìn tí wọ́n bá dé, wọ́n á wá bẹ̀rẹ̀ àìsùn ẹgbẹ́. Tí ó bá da àárọ̀ ọjọ́ kejì, gbogbo ènìyàn tijó tìlù torin, oníkálukú á fi ìdùnnú gbé ẹgbẹ́ rẹ̀ jáde. Ó di inú ààfin, ààfin ìṣẹ̀ǹbáyé, ààfin ìbílẹ̀, ààfin láéláé ti Aláàfin Ọ̀yọ́. Ẹ ṣeun bàbá mi ààrẹ kábíyèsí Omíkúnmi Ẹgbẹ́ládé, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣeun mo dúpẹ́. Ṣùgbọ́n tí a bá dé inú ààfin ikú bàbá yèyé, tijó tìlù ni ikú bàbá yèyé á fi jáde sí gbogbo ẹlẹgbẹ́ àgbáyé. Ọdún tí mò ń wí yìí, ọdún yìí ó ti wọlé tán. Ọdún ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun ti ìlú Ọ̀yọ́ Aláàfin, a máa ṣe ọdún yìí ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tí a wà yìí. Ọjọ́ Friday yìí ni a máa gbé ẹbọ àìkú. Ọjọ́ Friday yìí gbogbo àgbáyé ni wọ́n máa rí ohun tó ṣẹlẹ̀, nítorí ìṣẹ̀ǹbáyé Africa Television wọ́n máa gbé ọdún yìí ní inú ètò ìwádìí ìjìnlẹ̀ nípa ìmèrè live and direct. Ẹ ó rí bí wọ́n ṣe máa gbé ẹbọ àìkú, gbogbo àdúrà tí gbogbo ará ìlú ń ṣe títí tí wọ́n máa fi gbé dé odò tí ẹbọ yìí ń lọ, gbogbo ẹ̀ lẹ́ ò máa rí. Lẹ́yìn èyí, ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tí a wà yìí, òun ni gbogbo ẹgbẹ́ pátápátá ní gbogbo àgbáyé máa pàdé nínú ààfin ikú bàbá yèyé Ọ̀rànyàn Ṣàngó Aláàfin. Tijó tìlù torin, tí gbogbo ènìyàn yóò sì wà nínú aṣọ Ọ̀ṣun tí kábíyèsí tí ó máa jáde sí gbogbo ẹlẹgbẹ́ ní gbogbo àgbáyé. Ọjọ́ yìí gangan la ó sọ ìtàn, tàbí tí a ó gbọ́ ohun tó fà á tí ẹgbẹ́ fi ń jẹ́ ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun ní ẹnu ikú bàbá yèyé kábíyèsí o. Láti ẹnu àwọn àgbààgbà lẹ ó máa gbọ́ àwọn ìtàn yìí. Mo wá ń fi àsìkò yìí pé gbogbo àgbáyé wípé ẹ jẹ́ kí gbogbo wa ká dìde, gbogbo ẹlẹgbẹ́ lóde àgbáyé, ẹ jẹ́ ká dìde ká wá bá kábíyèsí ikú bàbá yèyé ṣe ọdún aláṣọ Ọ̀ṣun, ọdún ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun ní Friday ọ̀sẹ̀ yìí àti Saturday ọ̀sẹ̀ yìí. Ọjọ́ Friday ni odò ní ẹbọ àìkú, ọjọ́ Sátidé ní inú ààfin ikú bàbá yèyé ọba Aláàfin Ọ̀yọ́ ní ọjọ́ Sátidé ọ̀sẹ̀ yìí gan-an ni. Ẹ wá rí pé ẹgbẹ́ ti da ohun tó gba gbogbo àgbáyé. Bí ìpínlẹ̀ Ògùn ṣe ń ṣe ọdún Aláràgbó ti ṣe Àràgbó, tí ìlú Ìbàdàn, Olúyọ̀lé Ìbàdàn tí wọ́n ṣe ẹgbẹ́ Elérìkò àti Ìyálóde, tí ìpínlẹ̀ Èkìtì ń ṣe aláṣọ àlà, òun ni ìlú Ọ̀yọ́ ń ṣe ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun.
gbogbo ibi tí wọ́n ti ń ṣọdún káàkiri gbogbo àgbáyé, gbogbo ẹ̀ ni a ó máa ní àǹfààní láti máa wò ní lórí ètò yìí. Ṣé ẹ mọ̀ yìí pé apá kẹsàn-án ni àwọn ètò tá à ń wò yìí fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nínú ètò yìí? Ẹ lọ sí orí wọ́ ọba àṣà àgbáyé, ẹ ó rí ètò yìí wò láti apá kìíní dé apá kẹsàn-án, tàbí kí ẹ lọ sórí YouTube Ìṣẹ̀ǹbáyé Africa TV, ẹ ó rí gbogbo ètò yìí wò. Mo kí bàbá His Royal Majesty Yomi Àpátírá wípé ẹ káàbọ̀ sí orí ètò yìí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé ètò ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun yìí ọjọ́ 3 la ó fi ṣe. Lẹ́yìn òní ẹ ó tún máa bá wa pàdé lórí ètò yìí ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tí a wà yìí ní ìlú Ọ̀yọ́ Aláàfin. Ọ̀pọ̀ àwọn èèyàn ń sọ wípé ṣebí orílẹ̀-èdè Brazil ni ọba àṣà wà, báwo ni a tó ṣe wà ní ìlú Ọ̀yọ́ Aláàfin? Ẹ jẹ́ kó di ọjọ́ náà. Ọjọ́ Sátidé ni a ó máa gbọ́ ètò yìí apá kẹta ti ẹgbẹ́ aláṣọ Ọ̀ṣun yìí, tá ó sì máa wo gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ live and direct. Àmọ́ wá fi àsìkò yìí pè gbogbo àgbáyé sínú ọdún ẹgbẹ́ àgbáyé èyí tí ń ṣe 5th Annual World Ẹgbẹ́ Festival 2018 tí a ó ṣe ní etí òkun ní ìlú Ìgbẹ̀rẹ̀fò ní Badagry ní on the 25 and 26 of April. A fi àsìkò yìí pé gbogbo àgbáyé pátápátá ẹ wá bá wa kí gbogbo wa jọ parapọ̀ láti gbé ẹgbẹ́ lárugẹ. Mò ń bọ̀. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń béèrè pé ìlẹ̀kẹ̀ wo ni ń ṣe ìlẹ̀kẹ̀ ti ẹgbẹ́ gan-an, ìdánilẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ń bọ̀ láìpẹ́. Mo kí gbogbo ẹ̀yin tí a jọ ṣe ètò yìí lónìí. Ibi ni a ó máa fi àdágbà ètò yìí rọ̀ sí lọ́jọ́ tòní. Lẹ́ẹ̀kan sí mo kí bàbá mi, bàbá lórìṣà, ààrẹ ìṣẹ̀ṣe àgbáyé Omíkúnmi Abíọ́lá Ẹgbẹ́ládé, tí wọ́n tún jẹ́ baálẹ̀ nílùú Olúyọ̀lé Ìbàdàn. Kábíyèsí bàbá ẹ̀gbó ẹ̀tọ́. Bàbá yìí ni wọ́n máa ń ṣe ọdún Iyemọja àgbáyé nílùú Ìbàdàn. Àwọn gangan ni ọba Iyemọja àgbáyé. Nílùú Olúyọ̀lé Ìbàdàn ni wọ́n ti máa ń ṣe ọdún yìí. Láìpẹ́ a ó máa gbé ọdún Iyemọja àgbáyé yìí lórí ètò yìí, nítorí pé kò sí gbogbo òòṣà tí ẹgbẹ́ ò sopọ̀ mọ́. Bí ẹgbẹ́ ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú Iyemọja, pẹ̀lú Ọ̀ṣun, pẹ̀lú Olókun àti gbogbo òòṣà tó